ẹ̀yin sàláfì kí lẹ̀ṣẹ̀ àwọn bàbá wa. So, Google will conclude by saying this period marked the violent end of Oyo supremacy in the region due to the rapid, religiously motivated expansion of the Sokoto Caliphate. Wọ́n ní wàhálà yìí òun ló fa ìdojúbolẹ̀ tí ayé táwọn bàbá wa ń jẹ́ ńgbà àwọn Ọ̀yọ́ empire tí ó fi ṣe kíni tí ó fi dojúbolẹ̀. Ṣé pé àwọn Fúlàní ṣé pé kì í ṣe pé bóyá wọ́n jẹ́ olórí wa kankan? Ṣé pé ó ti pẹ́ tí wọ́n ti ń bá wa ṣọ̀tá? Ṣé pé àwọn bàbá wa nínú bravery wọn nínú akitiyan wọn ni wọ́n jáde sí wọn ní ó jẹ́ kí wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá tán? Ṣé pé gbogbo wa Fúlàní là bá máa sọ báyìí? Ṣé pé báyé Ìlọrin ṣe dà yìí ṣé pé bẹ́ẹ̀ ni ayé gbogbo wa náà bá ṣe dà ńlẹ̀ Yorùbá? Ẹ jọ̀ọ́ kí wá lè ṣe àwọn bàbá yìí? Ṣé òun tá à ń sọ ni wípé ìgbà táwọn Fúlàní ń bọ̀ yẹn kò jẹ́ kó tẹ̀ kúkú dá wọn dúró rárá? Kọ́kù ti jẹ́ kó tó bá yẹ kí wọ́n ti jẹ́ kó gba gbogbo ilẹ̀ Yorùbá ni gbogbo awuyewuye pé àṣẹfẹ́ máa wà lọ́ndà Sultan of Sokoto kò ní sí àwọn ọlọ́kùnkùn ti máa ní wá. Wọ́n ní ẹni tó lẹ́rù ló lẹ́rù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin Sàlàfíà, ẹ̀yin Muslim Brotherhood, ẹ̀yin Alùsùnà, ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa? Ṣé tó bá jẹ́ ẹ̀yin lẹ wà ní ayé ìgbà yẹn, ṣé ohun tẹ́ ẹ̀ ń sọ fún wa ni wípé kò jẹ́ kí àwọn bàbá yìí jáde sí àwọn Fúlàní kí wọ́n bá wọn jà pé kí wọ́n má gbalẹ̀ àwọn bàbá ńlá tiwọn? Ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa nìyẹn? Ẹ̀sìn yìí gan ìgbà míì gan téèyàn bá ń ṣe gan èèyàn á fẹ́ máa wò pé kò tí ẹ fẹ́ yéèyàn mọ̀. Ṣé tí ẹ̀yin ìwọ tó jẹ́ Alùsùnà tó ń wò mí, ìwọ tó jẹ́ Muslim Brotherhood tó ń wò mí, ìwọ tó jẹ́ Sàlàfíà tó ń wò mí, ìwọ tó jẹ́ Wàhábíyà tó ń wò mí, tó bá wà láyé ìgbà yẹn tó jẹ́ ọmọ Yorùbá, ṣé báwọn Fúlàní ṣe dé yẹn tèmi náà bá wà láyé nígbà yẹn tí mo jẹ́ ọmọ Yorùbá, ṣé báwọn Fúlàní ṣe dé yẹn ṣé ó yẹ ká káwọ́ sókè pé ó yá ẹ kó wa lẹ́rú nítorí ìfẹ́ Islam? Ṣé bó ṣe máa jẹ́ nìyẹn? Nígbà táwọn bàbá yìí ti wá ṣakitiyan tí wọ́n ti gba ilẹ̀ Yorùbá ilẹ̀ fún wa wípé kí identity wa lè remain gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kí ló wá dé ta fẹ́ ya ọmọ àlè tó jẹ́ wípé kí ni a fẹ́ tà wá lọ́pọ̀ fáwọn Fúlàní? Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé tí wọ́n bá jogún an empire, because Yorùbá là ń tà wá yìí, empire ta jogún lọ́dọ̀ àwọn bàbá wa ni, because it's a relic of the old Ọ̀yọ́ empire. Ṣé tí wọ́n bá jogún irú nǹkan báyìí ṣé wàá wá ya ọmọ akótilétà tó yẹ pé wàá kọ̀ dànù o mọṣẹ́ tí wọ́n ṣe kó tó rí kinní yẹn, ìwọ kàn máa wá ọmọ àdánù